kéwọ́ ọ̀tọ̀ bàbá sọmọ ọ̀tọ̀. Ipò bàbá lẹ wà sí gbogbo ọlọ́mọ gbà yín lọ́wọ́ wa o. Àmín. Bàbá wa ní khalifa láti lé. Adamallahu hayatahu. Tí gbogbo èèyàn bá gba oríire àfàwà Raodul wàláhì ò nígbà fún Raodul bíi tàwọn tó bí. Sẹ́yìn pé mo tún búra tí àfàwà bá lọ lé báyìí gbogbo ohun tí bàbá khalifa fẹ́ ṣe wọ́n ní àfàwà Raodul yìí ni ẹ máa ṣe lọ. Ìwọ ò lè sọ pé kí wọ́n máa ṣe gbogbo nǹkan díẹ̀ ló yọ ń bẹ̀ èyí tí ò sì ní pa ọ́ láàánú. Bàbá àlífò ní ògo wa ni ẹ máa ṣe lọ. Wàláhì làbí Ọlọ́run tónú ilé náà dáadáa wọ̀ ìjà ń bẹ̀ wọ̀ ìbára wọn parí ìjà kò dàbí bẹ́ẹ̀ tù tí yín ọba tí ń bá yín tó Ọlọ́run ní padà lọ́dọ̀ yín o. Àmín. Ọ̀gá gbogbo wa Sheikh Abdul Hakim sùnú sí ọmọ tó ń sọ. Hafidhahullahu wa da'ahu. Àfàwà ṣe mòlúdì èmi ò lọ́rọ̀ tí ń sọ púpọ̀ kékeré ìṣẹ́jú 5 náà ni mo ti fúnra mi ìṣẹ́jú ìwáṣẹ̀ wọ̀ ló mọ̀ bá ń wò. Ayyakumullah. Àfàwà ọmọ tó ń sọ. Adamallahu hayatahu. Wallahi wọ́n wá ṣe mòlúdì ó wá dùn gan. Ìtí mo fẹ́ lò ń bẹ̀ náà nù o. Bó ṣe wá dùn tó àfàwà àgbà kan wá ń sọ̀rọ̀ pé kò gbọ́dọ̀ mọ́ dùn báyìí torí ẹ̀yin lè fẹ́ kó bàjẹ́ fẹ́ lòmíì. Gbogbo ọ̀rọ̀ ti tán bẹ́ẹ̀. Ọba tí ń kọ yín mọ̀ sí òní padà lọ́dọ̀ yín. Àmín. Àfàwà olóore wa àfàwà Muhammad Sheikh Muhammadu Lijabir Adamallahu Raodotul hayatahu. Shabab. Adamallahu hayatahu. Ìgbà tí wọ́n fún àfàwà Raodul ní múra àwa pàdé lóde mo sọ fún ẹ mo lẹ́ẹ̀ ti ṣoore fáwọn èèyàn wa tó pọ̀ àmọ́ tí a gẹ́gàn lẹ́sẹ̀. Tí wọ́n àwọn àfàwà Amim Shabab àfàwà Jama tí a pé èèyàn wa ni wọ́n bọ̀wọ́ lè dàbí àfàwà Raodul lọ́dọ̀ wa. Bàbá ṣe gbà bẹ́ẹ̀ àbí. Kì í ṣe tó fọ́ ni ipò Raodul ó ju tiwọn lọ lọ́dọ̀ mi wàláhì àwọn náà mọ̀ bí ipò tiẹ̀ náà ó ṣe ju ti Raodul lọ lọ́dọ̀ wọn. Ọmọ lálà ṣe wèrè gbọ́n èmi èsì láìpẹ́ yóò gbọ́n tó bàbá ṣe gbọ́n mi ò láìkí ẹ̀ pàápàá. وما يستطيع المرء يختص نفسه. Àfàwà Raodotul Shabab. أدام الله حياته. Èèwọ̀ ni níjọ́ tẹ̀ ti sọ̀rọ̀ bàbá Raodul ká tún rí pẹ́ kù síbì kan. الله أكبر. Kódà tẹ bá ṣẹ̀ wá ṣe mọ̀ pé we were created to air. Wọ́n jẹ́ ó dà èmi ò kí sọ ìbò tó mọ̀ dààmú ká. Fontaine. We were created to air. Àwọn máa sunkún sí wa ń bí. Ẹnìkan ló gba PhD mẹ́rin mo ní kú sórí ìwé. Èmi Ọlọ́run ẹyọ kẹ́yìn sókè. Ìyẹn ṣòwò 40 kó jèrè. Ó ṣe kápẹ́ńtà gbogbo nǹkan ló ń ṣe àsìkò kan lọ́sì fi ń ṣe gbogbo ẹ̀. Bàbá Gáúsù Ọlọ́run dákun tẹ́ ò bá tiẹ̀ wo nǹkan mi èyí tẹ́ ṣe bá fà wà Raodul. Àfà nígbà táwọn dé ká bàbá yìí wọ́n ní kò sí bó ṣe lè compose àti stíìsì tó ó sunkún. La ilaha illallah. Wàláì táwọn àfáà mi ìṣàwá ìfi sunkún bójú wọn ṣe dá tó. Àwọn ẹni Ọlọ́run gẹ̀ mí gán dé kábà ẹ̀kálukú bú sẹ́kún ni pé kíní tá a máa ń wo nu kámẹ́rà kékeré láti kékeré ìlàrí láìwù yìí Ọlọ́run dákun mọ́ sọ yín dẹni àná o. Àmín. Mọ́ sọ yín di olówó àná. Àmín. Olówó mélòó náà ló sọ bí ti ń rówó fún wa wọ́n yìí sọ ẹ̀yin àtọ́lọ́run lẹ́mọ bí ti ti ń wọlé Ọlọ́run níjó dí. Àmín. Àfà Raodul sọ pé àwọn ti máa ń lò dé ó rí i pé àfà Raodul sọ pé àfà Raodul sọ pé náà ní sọ àwọn ti máa ń lò dé táwọn ti máa ń jèrè wọ́n láwọn lọ ọ̀kan lẹ́kọ̀ọ́ àwọn dé àwọn fẹ́ lè lọ ná gbogbo àdúgbò kélébé níbi táwọn kówó dé wọ́n lóde àfà wa àrídùnnú ni. Allahu Akbar. Gbogbo ẹni tí bá ń ṣe dáadáa sáfà Raodul wàláhì kò ní ìdí tí a mọ́ so pé mo tún búra tí Ọlọ́run ò bá ṣàfà báyìí tí ò bá ṣe wọ́n báyìí tún wo bá tún ṣe jọ máa dààmú pé kí ló tún irú òde tó fẹ́ ṣe àjọ máa dààmú kí ni àmọ́ bí àtọ́lọ́run ti kẹ́ wọn ti tó yanjú tó bá fẹ́ ṣe tìjára ìwọ ló ní owó bísínẹ́sì àti géèmì wàláì bàbá ẹ̀ ní dẹni lẹ́lẹ̀. Àmín. àfàwọ̀ àgbà ògojìlá ni. àfàwọ̀ àgbà ọlọ́run kódà náà wọ́n tún gbé fúrèmù surprise wá fún bàbá Raodul. wàláì kò ní tán lọ́wọ́ yín o. Àmín. àfàwọ̀ MTF àfàwọ̀ Abdulrauf àfàwọ̀ Amraj àfàwọ̀ àgbà ẹ̀ tiẹ̀ ṣe dáadáa púpọ̀
wọ́n ṣẹ̀ṣẹ̀ ní owó sáfà bí ìjẹta táfà post ẹ̀ ni wàláì kò ní tán lọ́wọ́ yín. àmín. mo ń sọ fún àwọn afáwà kan pé ẹnìkan máa ń ṣe dáadáa wọ́n ní ó ló lọ ni wọ́n ní tẹ̀yìn ò bá ti ló lọ ọkàn rẹ̀ ń dáadé ó kù sí ọlọ́mọ gbowó lọ́wọ́ yín. àmín. afáwà alátọ́fà Sheikh Shakir onírísìn ní sọ afáwà Sheikh Shakir afáwà alátọ́fà gbẹ̀yìn afáwà ọba tó bá wa dúró ti àwọn tí máa ń dúró táwọn ẹni rẹ̀ lánàá bẹ́ẹ̀ ṣe dúró ti àfáà Raodotul Kalam yìí ọlọ́run ní padà lẹ́yìn gbogbo wa o. àmín. àfáà Raodo ẹ̀ tẹ́wà dúrà lókun mọ́ ìhún kéèkì nìkan. وما يستطيع المرء يختص نفسه. ọlọ́pàá káwé àrífín kò sẹ́ni náà láyé yìí típa rẹ̀ ka kó ṣera rẹ̀ bẹ́ẹ̀ ti rí àfáà wa ẹnìkan kan ò lè ṣera rẹ̀ bẹ́ẹ̀ ti rí dáhùn. ألا إنما تخشيص قسمة رحم. ọlọ́run tó ní gbogbo pínpín dáadáa àti specification òun ní máa ń specialize ẹni tó bá wù. Allahu Akbar. àìfowó wàláhì àwọn òtórí owó wá bí. ọlọ́run gbọ́. ọlọ́run ọba àlówó a máa láyọ̀ ọkàn débẹ̀. ọkàn wa balẹ̀. ẹ wọ àwọn àbá mi wọ ọgbọ́n gbowó ewu bó ṣe ń ṣe wàhálà ìtòjọ dà wọ́n pọ̀ yàtọ̀ tó bá wòde tiẹ̀ wọ́n kówó tèmi náà bá wá tiẹ̀ yín kówó mo ti wá rí mo bọ́ ṣe ètò tán fún mi 10,000 gbà tí ń lọ nínú 1 million o sì níyà mi ó jèrè mi sọ lè jèrè mi bó ṣe ṣe. ẹ kàn láwọn èèyàn máa ń kówó yín lọ ní ẹ̀yin náà sọ pé ẹ ti yàn wọ́n jẹ rí èèyàn gbé epo 20,000 wá dọ̀ rẹ ó wá fún 15 gbà tí ń lọ ẹ̀yin lẹ́sìn máa rojọ́ ẹ̀ àfáà Raodotul Kalam ọlọ́run dákun bó ti ṣe yín ọlọ́run mọ́ kanjú gbẹ̀mí yín o. àmín. ọ̀la yín máa ń sọ mo ní fàárí wa tó ga ní Raodotul Kalam wọ́n lè kọ́ wọ́n kò kọ́ wa sí i kò ṣeé yọ kú o ọlọ́run dákun mọ́ pè yín lọ́fọ̀ tí ó ṣẹ̀ wá. àmín. wọ́n wá jó jógo lásán. àmín. àtòrí bẹ́ẹ̀wù ń sílé lánàá mo wá ń wọlé tó sí mo láwọn àtà àtòrí bẹ́ẹ̀wù gan-an ètò adá abẹ́tẹ̀ lè ògo tí ò bá lówó nú àdánwò ni ọlọ́run ó fowó kún fún yín. àmín. ẹ̀yin náà lè máa rán àwọn èèyàn lọ múra. àmín. ẹ lè ní àbá inú ìdọ́ fún mi léèyàn méjì tó bá ti di tọ́ọ̀nù tiẹ̀ mọ́ fòkọ̀ rẹ síbi ẹni tó fẹ́ fún ní dáadáa. bàbá Raodo owó kun ọlá òkun kátẹ́wọ́ fati àwa gbogbo ibẹ̀ dá wa lóhùn gbogbo ẹni tó ti lọ gbogbo ẹni tó ná tọrọ kò tí ẹ sẹ́ni tó ná tọrọ mọ́ owó gangan náà ẹni tó ná 1,000 ẹni tó ná gbogbo ní kálukú náà bì àtẹni tó náà fẹ́ ná tó yẹ pé bó ṣe kọ́kọ́ dé oúnjẹ ló kọ́kọ́ jẹ àwọn tí náírà lọ́dọ̀ bàbá wa kò fẹ́ ọlọ́run la láàrọ̀ wàláì wọ́n bí mo ti dé ní bàbá Raodo tó ń gbọ́ ṣe dáadáa wàláì ọlọ́run ní tó bá tiẹ̀ kú èyí tó ṣe fún àwa tó ṣe fún Raodo wọ̀ ní dẹ́nilẹ̀. àmín. ìjọ ọmọ olùdí mo ṣe kọ́kọ́ gbé 1 million lẹ́yìn bá ṣe kọ́kọ́ gbé 1 million báyìí èmi lọ máa ń ṣe mi ní kì í sì ṣe ewé tí wọ́n pè tá a mọ̀ pé wọlé o. Allahu Akbar. ìdá àbúrò àbá kan wá ń ṣàwàdà ṣe bá a mọ iye tó ju àlọ́dọ̀ àfà lọ́sùn. ẹ dákun ẹ jẹ́ akéfà tiẹ̀ ẹ ti ń lọ bí tèmi ò mọ̀. dó ibi tẹ́ ẹ lọ ibi náà láìkí ẹ̀. àbá àjẹmíù ọlọ́run dáríjì ó ní. bàbá Raodo àánú ọlọ́run mọ̀ bá yín dé. àmín. èyí tó wá parí àdúrà náà tá a ké fatia sí àtẹ̀yìn àtàwa lọ́dọ̀ gbogbo àwọn bàbá wa ọlọ́run mọ̀jà àṣìṣe. àmín. Fatiha. bisimilahi rahman rahim alhamdulilayi. báwo Ainu Ridoh ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láíláí. àmín. alibarikola ní Muhammad. ẹ dákun ní sẹ́jà tara ṣàṣà. kí a kí dídé àfàwà ẹlẹ́kọ̀ọ́ lónìí mà ọlọ́run bá wa pẹ̀lú yín. ọlọ́run jẹ́ àárín yín pẹ́ o. Inshallah. bàbá wa sẹ̀mí Allah láti Iléṣà ọlọ́run bá sẹ̀ jẹ́ àárín yín pẹ́ o. ọlọ́run ó sì yẹ ká